Àmọ̀kẹ́ adé ó mọ̀mọ́ pọ́ndún Tèmítọ́pẹ́ ṣe bí wọ́n ni mò ń pè ọmọ kan bí Egba gbèjì olóríire ọmọ ni òkú ọdún mo lọ sí kúyè dùn òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn ọmọ wọn lẹ́gbà mo ló sọdún èyí ó ṣe tẹ̀míìsì lágbára lọ́wọ́ lọ́hùn ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó wà á gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì wà nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́lọ́hùn ọba òòrè gangan Àmọ̀kẹ́ ọ̀rẹ́ rẹ ló gbé mi wá bí iye mọ̀ráyọ̀ ló gbé mi wá Àjọkẹ́ Adé lórí wa kì í yọ ó ní Akanni Akewi dákun gbéra ńlẹ̀ kò dìde wọ́n bá ń kọ́ rẹ̀ mi dáadáa ọ̀rẹ́ bí ọmọ ìyá mi ni èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà Àmọ̀kẹ́ lẹ́yìn ju ẹgẹ́ wọn bí wà tútù bí àdàbàṣà ni mo pé ó bá ń kí i àdùnmáàdán arẹwà lóbìnrin ni ọmọ kan bí Egba gbèjì lórí ọmọ níṣe Àjọkẹ́ ọ̀rẹ́ rẹ ló pé wọn bóun kí ọ̀pọ̀ ọdún Àjọkẹ́ ọmọ rẹ sà ló pé wọn bóun kí ọ lóní gbèjègbèjọ wípé òkú ọdún ó lò sí kó àṣeyẹ ni iṣẹ́ rẹ̀ wà nílò dúró wà á mọ̀ rí ṣe ni àìsàn wà ní kán ọlọ́run ọba mi kú ní jẹ́ òkánjú kú àwọn òbí rẹ̀ máa jèrè rẹ ni ìwọ náà máa jèrè ara rẹ wọn ò kú ní mọ́sàárì rẹ àjò ló wà wá kéré òkú délé ò ní parẹ́ ṣáájú bẹ́ẹ̀ ni wọn ò ní rúkú rẹ wálé láṣẹ lè dùn màrí ọba iná wá délé àwọn bàbá rẹ Àmọ̀kẹ́ járe lé mọ̀súrọ̀ dákun jẹ́ ń bá ọ dénú gádé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ wọn lẹ́gbà Alake ọmọ èrò lọ́kọ̀ ọmọ olómọjọ́ bí ni ọ́ mẹ́bí wọ́n lọ́ máa ṣẹ́ tí mú mi kíkan ni Egba ọmọ yùmùyùmù lóró kúkú ń ké mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ni mẹ́bí ọba márùn ni wọ́n bẹ lóde Egba Alake mẹ́bí gbogbo wọn ni wọ́n dádé olúbàrà ọba ni àgùrá ọba ni ọ̀ṣìlẹ̀ ọba ni olówó dúró ọba ni Alake jọ bí èrò Egba ń kọ́ ṣé bàbá ń bẹ lálàáfíà ara ọba ní í ṣe mọ̀ pé bọ́ tí ń ṣe mọ́kà náà ni wọ́n ń ṣe lóde Egba Alake wọ́n mú mi sẹ́bíṣẹ́bí mọ́kà ẹ̀yin náà mo dògún lóde Egba Alake ṣèrọ̀ mo pa ni wọ́n ń gbára fa mọ́kà ẹ̀yin náà ń gbólúmọ́ lóde Egba Alake ó wá délẹ̀ kíní mo ní kí wá fúnra yín ràn mí nínú ilé àwọn ọba àgbà tí wọ́n gbé bí kí lọ́mọ gangan ni ẹni gúnyán lẹ́bẹ́ kí n ro kàkán mi níjọ mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kàkán mi níjọ kàkà kí wọ́n fúnra yín ràn mí pẹlẹbẹ igi ni wọ́n gbélé mi lọ́wọ́ àṣẹ wòmú kúkú lóru ń ké nàmú kúkú lóru ń kú ìwọ lọmọ rò mí ò pagi ọmọ rò mí ò pọ̀ ọ̀pẹ ọmọ rò tí ń pagi gbàgbọ́ra ni wọ́n ń póríkèlè àwọn bàbá rẹ ni Egba lónìí báyìí sí ẹ̀yin lẹ́ni bá wà lókè bẹ̀hùn ni Tèmítọ́pẹ́ mo ló kú ọdún Àmọ̀kẹ́ Adé mo ló sì kó àṣeyẹ mọ̀súrọ̀ ìwọ ò wá ní báwọn fọdún ilé iṣẹ́ ṣe mọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba ǹjẹ́ tán bá rí ìtarí ń kọ́lé wíkí ọ̀la tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abíbọ́lá ìtara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.